ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ òrọ̀ bàbà ológun ọ̀kárẹ́ ò àṣàbàrí ò kọjá bó bá dìjọ́ ọjà ẹ̀rọ ní sàṣàbàrí ò bó bá dìjọ́ àárẹ̀ ẹ̀rọ ní sólógùn Ṣakí ọ̀la ọ̀rọ̀ ìlú tó mọ̀ kọ́rí àbùkù ọkàn Ṣakí níbi ìkọrí ọlọ́run lọ́kùn Ṣakí lọ́rọ̀ sọ ilẹ̀ tí ń ṣàn fún wàrà tó yí ilẹ̀ tí ń ṣàn fún wàrà tó yí Ṣakí ilé ògún ló lò ń jẹ́ o ilẹ̀ tí ń ṣàn fún wàrà tó yí. Ṣakí dùn ilẹ̀ mímọ́ ni ìlú ọlọ́lá Ṣakí dùn ilẹ̀ mímọ́ ni ìlú olókìkí tó gbayì tó gbẹ̀yẹ onílé tàlejò ní Ṣakí là wà lómìnira oúnjẹ tilẹ̀ yìí oúnjẹ tìlú àwa ni Ṣakí alélùbọ́ níṣu wá sí lágbàdo abọ́mọ̀bọ́ bàbá túbọ̀ ìyàwó ẹ̀ sí tiwa ló ní ìtàn wọ́n ń síwájẹ́ ní àwọn lánìkan kò rí Ṣakí ẹ má gbàgbé eléni ìgbà kọ̀ọ̀kan má fọwọ́sowọ́pọ̀ kí Ṣakí lè dàgbà sókè o ìlú ọlọ́lá Ṣakí dùn ilẹ̀ mímọ́ ni ilẹ̀ tí ń ṣàn fún wàrà tó yí ilẹ̀ tí ń ṣàn fún wàrà tó yí Ṣakí ilé ògún ló ń jẹ́ o ilẹ̀ tí ń ṣàn fún wàrà tó yí. ẹ bá mi ṣe kábíyèsí fọ́kànrẹ̀. ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ìkéde yìí kí ètò yìí tó bẹ̀rẹ̀. ìwọ tí ò níhun ṣe pẹ̀lú ọlọ́jẹ̀ má dé ojú agbo yìí rárá. ìwọ tó jẹ́ onífóònù tó fẹ́ rìkọ́d lẹ́yìn àwọn tí wọ́n sáìn sí látàfin má dé ojú agbo yìí rárá. àyàn ẹ̀yin olóyè ọlọ́jẹ̀ ọ̀jẹ̀ parapọ̀ ẹ wá kí kábíyèsí kú ọdún ẹ wá kí kábíyèsí kú ọdún Àlàbí ọ̀jẹ̀ máa súnmọ́ tòsí gbogbo ẹ̀yin olóyè ọlọ́jẹ̀ ẹ ṣeun o eégún ó gbè yín o Dìgbòlú ẹ ṣe àyàn ní sùúrù náà gbogbo bàbá mi ti ń bẹnu àgọ́ pátápátá ẹ jọ̀ọ́ discussion mi ò fẹ́ mbì this is engine room please ẹ sún síwájú gbọ́n tí ń wí fún ẹ gbọ́ tèmi náà kí n tó hand over fún yín káì Àlàbí ò ń bọ̀ wá ìwọ nìkan ló lè dúró gbogbo eégún pátápátá láì tí ìmọ̀ eégún tó jẹ́ ẹ dìde kẹ́ wá kí kábíyèsí gbogbo eégún pátápátá atọ́kùn kankan mọ́ tẹ̀lé wọn o atọ́kùn mọ́ tẹ̀lé wọn security mọ́ tẹ̀lé wọn mọ́ tẹ̀lé wọn security mọ́ tẹ̀lé wọn o. ó ti dá ẹ káre eégún àbálájẹgẹ ẹ bọra tí dáṣọ fúnlẹ̀ jẹ ẹ ṣeun o kábíyèsí lẹ́ẹ̀kú ọdún wọ́n ní bẹ̀rẹ̀ festival àtọdún yìí kò ní jáse mọ́ wọ́n lójú òní tì yín kábíyèsí kí yín o wọ́n lè káàbọ̀ lọ́dún yìí ẹ tún wálé míì ayéwùkẹ́ tí máa ń jó ikọ̀ yìí kò séégún kékeré
eégún lèégún ń jẹ́ yáì kábíyèsí ọlọ́jẹ̀ ní báyìí ẹ jẹ́ kí n ké sí Àlàbí ọ̀jẹ̀ ọkọ rẹ̀ á Tọ́lá níwòye àná ìṣẹ́jú kẹlúkẹlú ń gbé ológun kò lè kéwì dáadáa báwọn eégún ṣe máa jó àtàdúrà wúre ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀wẹ̀ ẹnu tí ò lè ga tó kínní òkúrú. kábíyèsí o kábíyèsí bàbá kábíyèsí ọ̀jẹ̀ kábíyèsí ọ̀jẹ̀ o ọmọríwo kábíyèsí ọ̀jẹ̀ o àdúpẹ́ ní ọwọ́ arúgbó àti àṣà àdúpẹ́ lọ́wọ́ eégúnlé ayé òòṣà lóde ọ̀run Yorùbá ní àmọ́dó jìnnẹ̀kẹ́ ni mọ́mẹ́bù oṣù jẹ́ àkí ọba wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ tìlú Saki kú ọdún ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá ẹ bá ní ṣe lẹ́ẹ̀kan sí ẹ bá ní dé ládé bákan náà àkí gbogbo olóyè láàfin àkí gbogbo àwọn olórí mo kí ọba mi ọlọ́jẹ̀ làgbọ̀jẹ̀ aráàjọ òtí gbogbo lóde ọmọ ẹlẹ́gùn ṣèkété wéré kí nǹkan ní ọmọ pọ̀ àgọ́ èrìwò yà. Akesi bàbá wa alárin ọ̀jẹ̀ àwọn ni wọ́n fún wa ní ìsúre ti ọdún ni bàbá wa alárin ọ̀jẹ̀ bàbá wa kéésùdà alárin ọ̀jẹ̀ bàbá wa alárin ọ̀jẹ̀ dà bàbá ò tí ì dé ọ̀dà bàbá wa alárin ìsúre bẹ̀rẹ̀ ti ọdún bẹ̀rẹ̀ tọdún ni tí a bá wò ó ẹ rí i pé gbogbo àwọn eléégún ìlú Saki ní àṣẹ bàbá wa ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Saki àti lóṣù ọdún eégún lónìí bàbá ti fún wa lóṣù lónìí ìsúre bẹ̀rẹ̀. ìwo gbígbin ẹrù gbogbo ọmọ rúmọlẹ̀ ẹ ṣe ń wo ẹ ṣe ń wo eriwo yà ọmọ eriwo yà ọmọ eriwo yà. adúpẹ́ ní ọwọ́ Elédùmarè adúpẹ́ ní ọwọ́ Ifá olókun asọ̀rẹ̀dayọ̀ tí ọjọ́ òní tó sojú gbogbo wa ní agbára fáníbà tèṣù ọdún tí ń bọ̀ náà ni ó sojú wa o akíkàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ àjíǹde ara Elédùmarè ó jẹ́ kọ́mọ jẹ́ ní agbára àwọn tó láyé agbára àwọn tí wọ́n lòdì ọ̀run agbára àwọn ìyá mi òpókè ẹlẹ́sẹ̀ òsùn tí jẹ́ ń gbangba lé ọba ẹ̀ ní sìn ṣe o ẹ̀ ní sìn tẹ́ o lágbára àwọn tó láyé a kí àwọn bàbá wa níkàlẹ̀ gbogbo ọlọ́jẹ̀ pátápátá tí ń bẹ ní ìlú Saki àjíǹde ara Elédùmarè ó jẹ́ kọ́mọ jẹ́ o àbùkù òní kàn yín o ẹ ní kábùkù ní agbára àwọn tó láyé a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn mùsùlùmí àjíǹde ara Elédùmarè ó jẹ́ ọmọ jẹ́ nítorí ọpẹ́ yẹ wá nílùú Saki kò tí ì sí ìlú ọ̀hún tó tó ìlú Saki nínú ẹ̀sìn o àti ìrí ìlú mi ń bẹ ìwọ ọmọ ṣe tiẹ̀ èmi ọmọ ṣe tèmi ni ṣùgbọ́n ìlú Saki yìí gbogbo ẹ̀ ọ̀pàpọ̀ mọ́ra wọn ni a kí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Elédùmarè ó jẹ́ kí ọjọ́ wa ó rí ọdún tí ń bọ̀ wá Elédùmarè ó jẹ́ kí ọdún wa ó rí ọdún tí ń bọ̀ wá mo kí bàbá wa ọlọ́jẹ̀ ọ̀fọ̀jẹ́ kábíyèsí o kábíyèsí bàbá o àjíǹde ara Elédùmarè ó jẹ́ ọmọ jẹ́ ọkọ̀ epo lẹ́wọ̀ wábì ní agbára àwọn tó láyé kò ní dìtẹ̀jẹ̀ ní ó rí bẹ́ẹ̀ ní ó ṣe bẹ́ẹ̀ a kí ọkùnrin bì í a kí obìnrin a kí onílé a kí àlejò ní agbára ògo Ọlọ́run ojú gbogbo wọ́ọ̀rọ̀ ọdún o ojú gbogbo wọ́ọ̀rọ̀ ọdún o àgàn tí ń retí ọmọ lẹ́yìn ọdún oko yìí ọ̀lẹ́ yóò sọ̀nà rẹ̀ ní ó rí bẹ́ẹ̀ ní ó ṣe bẹ́ẹ̀ ẹni tó ti bí òní kú lágbára àwọn tó láyé agbára àwọn tí wọ́n lòdì ọ̀run ẹ̀yẹyẹ tá a wá fẹ́ ṣe yìí
èèyàn burúkú tí ó wá bí tí ó pé òun wá bà jẹ́ àwọn ìyá mi ò lè sínú ọgbó àwọn tọ́lá yóò lè sínú ọgbó nítorí ọdún tá à ń ṣe yìí ọdún yìí nígboro Saki ọdún ni tòṣì sẹ́ni tí ó kó wọn mọ̀ bí wọ́n ti ń ṣe yìí bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe é bọ̀ wá ní agbára àwọn tí wọ́n ṣe é kù kábíyèsí kò ní bàjẹ́ mọ́ yín lérí kèé yí eégún lọ́wọ́ kò ní yí yín lọ́wọ́ kèé yí òòṣà lọ́wọ́ kò ní yí yín lọ́wọ́ bẹ́ẹ̀ ti ń ta ti ń jó ní ọmọ jó bẹ́ẹ̀ ti ń tẹ̀ ti ń lanu lágbára àwọn tó láyé ní orí bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o àbọ̀ mi ni o. ẹ bá ní ṣe kábíyèsí ọjẹ àdúpẹ́ ní ọwọ́ Elédùmarè àkẹ́sí ọba wa olóyè kọ́lábà àwọn ni wọ́n bá sí de ijó ti ọdún ni bàbá wa olóyè kọ́lábà láàrin ìṣẹ́jú méjì bàbá wa olóyè kọ́lábà àwọn ni wọ́n bá sí de ijó ẹ dákun tí eégún bá ti ń jó ànídìí ẹnìkan lẹ́yìn eégún nìkan ni kó jó tí ẹ bá fọwọ́ kọ eégún gan ẹ jọ̀wọ́ rẹ̀ dànù mo kí ọba kábíyèsí tilẹ̀ Saki bákan náà mo kí ọba wa ọlọ́jẹ́ ọ̀fọ̀ ọ̀jẹ́ mo kí gbogbo àwọn olóyè alágbọ̀n kò ní bàjẹ́ fún yín mo kí baálẹ̀. bàbá wa olóyè mọ̀ọ́jọ́ olóyè kọ́lábà ó ti dà bẹ́ẹ̀ ó ti dà. bàbá ẹ mọ́ tí ì lọ méjì ní ẹjọ́ ṣebí ìbejì níyàwó yín. bàbá olóyè kọ́lábà ó ti dà bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí egúngún kọ́gọ́rù kọ́mọ múra sílẹ̀. ẹ̀yin àyàn ẹ dákun ẹ dúró gbogbo olóríire tó wà níbí ẹ bá mi ṣe kábíyèsí fọ́kẹ̀rẹ̀. kábíyèsí Àyìnlá Àdó àṣírí kan bẹ ń Ṣakí èmi ọmọ bóyá ẹ̀ ń fún àwa ọmọ ni dálù yẹn dúró àyàbàtàjọ kábíyèsí ní ọdún 2006 láyé ìgbà tí Ọbásanjọ́ wà nípò wọ́n ṣe Abuja carnival wọ́n wá pè gbogbo stéètì kọ̀ọ̀kan wọ́n ní kí wọ́n kó egúngún wá kábíyèsí mo láyọ̀ láti sọ fún yín pé bàbá wa Ọbásanjọ́ da protocol rúnjọ́ náà egúngún dáná fojú rà bó ṣe débẹ̀ president dìde dúró wọ́n ní bọ́lá egún yìí ti wá wọ́n ní látọ̀yọ́ state wọ́n ní níbo lọ́yọ́ state wọ́n ní Ṣakí ó ní kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí fọ́kẹ̀rẹ̀. Your Majesty sir bó ṣe tún rí yìí
ní ọdún tó kọjá wọ́n ṣe Ọ̀yọ́ State Egungun Festival mo láyọ̀ láti sọ fún wa yìí pé eégún Saki ló ṣe ipò kíní nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá mi ṣe kábíyèsí fọ́kẹ̀rẹ̀. bákan náà Your Majesty lọ́dún tá a wà yìí nígbà tí ọjọ́ Àrẹ̀mú ń wòran kábíyèsí Ọ̀yọ́ State Egungun Festival wọ́n fẹ́ kí àwọn orí adé tí wọ́n dé o kábíyèsí fẹ́ kí àwọn orí adé tí wọ́n dé o kábíyèsí bàbá mi Tìmì Àgbàlẹ́ Ọlọ́fà náà Tìmì tilẹ̀ ẹ̀dẹ́ ẹ bá mi ṣe kábíyèsí fún Tìmì ẹ bá mi ṣe kábíyèsí fún Tìmì Your Majesty sir. Tìmì Àgbàlẹ́ Ọlọ́fà náà dé èèyàn tó bá mọ ìsàn ẹ̀ Ṣàngó tó mọ̀tọ́ gbọ̀n ká o gbọ́dọ̀ mọ̀tọ́ Tìmì Àgbàlẹ́ Ọlọ́fà náà kábíyèsí ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin orí adé mo kí yín o ẹ káàbọ̀ sáàrin wa ojú òní tì yín ẹ káàbọ̀ sílùú Ṣakí ọ̀kẹ́rẹ́ kí yín o ẹ káàbọ̀. ẹ ṣe àyàn lórúkọ His Royal Majesty ọba Dr. Sofia Khalid Ọlábísí Oyèníyì Oyèdépò kẹta ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí ẹ bá mi ṣe kábíyèsí. unofficial wọ́n ń kí àwọn àlejò wọ́n ń kí àwọn bàbá wa ẹni tẹ́mi dámọ̀ bàbá wa Tìmì tìlú Ẹdẹ Tìmì Àgbàlẹ́ Ọlọ́fà náà ẹ bá mi ṣe kábíyèsí o. màá dé ètò yìí dúró díẹ̀ màá yà síbì kan o ṣeun yọ̀yọ̀ ayàn bẹ̀rẹ̀ festival 2026 dimension tó gbà wá yàtọ̀ ẹ dákun gbogbo ẹni tí ó ṣoríire tóun náà tọmọ rẹ̀ ọmọ sọ pé mo bímọ ń jẹ́ tó ń ṣoríire bí ọ̀kẹ́rẹ́ bá ń ṣe kábíyèsí báyìí láàdó. ibi tá a bá a dé yìí Ṣakí máa ń pọ́n àlejò lé gan mi gbọ́dọ̀ mọ̀ ṣe àpọ́nlé àwọn bàbá wa tó dé torí pé ọ̀tún la là ń retí wọn wọ́n wá ní kíni àwọn làwọn ní Ṣakí àwọn ń bọ̀ àyànjọ́ àyẹ̀wò nìyẹn mo ní ẹ má fún wọn ní irinṣẹ́ mọ́ ohun tí mò ń ṣe. The chairman bẹ̀rẹ̀ festival 2023 bàbá wa Elder Wọlé Ọládòkun retired permanent secretary ẹ bá mi kí àwọn àlejò ọ̀kẹ́rẹ́ káàbọ̀. kábíyèsí o kábíyèsí o lórúkọ bàbá wa ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí ọba sọfíọ Khalid Oyèníyì Oyèdépò the third akínyìn káàbọ̀ sílùú Ṣakí o ẹ ṣeun gan àti àwọn tó tẹ̀lé wọn wá ọlọ́run máa pọ́n yín lé o lágbà ọlọ́run lálàáfíà lè dé Ṣakí ok àwọn tó tẹ̀lé wọn wá olúwalá ọládùẹ̀ ní Ẹdẹ àti kábíyèsí olówódé olúọ̀fọwọ́dé Ẹdẹ ẹ ṣé o adélébárẹ̀ àrìnàkórí ńgbà tẹ́ bá ń lọ àmọ́ olóore o ẹ ṣé sà. ẹ dákun ẹ bá mi ṣe kábíyèsí o
kábíyèsí olú owódé lẹ́dẹ̀ olú ẹlẹ́dìwọ̀ lẹ́dẹ̀ ẹ káàbọ̀ ní báyìí òjò pààlà lọ́gbà yín lálejò tó bá ti tó àsìkò eégún méjì wọ́n wọlé wọ́n mójó pààlà wá ẹ má bínú òun ni ó ṣíde kálukú lọ́mọ bí ti ń ṣẹlẹ̀ bàbá rẹ̀ àmọ́ kábíyèsí gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ 2026 dáná fojúrà ló fún Ọ̀yọ́ state ní first ní gbogbo Nàìjíríà ní Abuja carnival Ọbásanjọ́ dìde dúró ọba protocol jẹ́ ní ọdún tó kọjá Saki náà ló tún ṣe ipò kínní lọ́dún yìí Saki náà ló tún ṣe ipò kínní inú mi dùn pé kábíyèsí wà ń bẹ̀ àwọ́ọ̀dù dà ta ni ó gbé fún wọn ẹ lọ gbé àwọ́ọ̀dù tẹ́ gbà wá bí student ilẹ̀ yìí bá lọ ibì kan wọ́n gba kọ́ọ̀pù wálé ta ló lórí tí ó gbé lọ fún kábíyèsí èmi ọmọ yóò sì ìwọ náà bàbá rẹ ní o gbé wá ọ̀kárẹ̀ o àwọn ni wọ́n fọ́ọ̀sì lọ́yọ̀ state lọ́dún yìí ní Egungun festival kábíyèsí o kábíyèsí o kábíyèsí o your majesty sir adúpẹ́ ijó eégún lọ́kàn. Egungun Olúbọdún Olúbọdún Egungun Olúbọdún 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 Egungun Olúbọdún lẹ́yìn rẹ̀ òjò pàlà kọ́mọ múra sílẹ̀ eégún tó gbà alálejò nìyẹn ẹni tó bá ti fọwọ́ kẹ eégún ẹgí ọwọ́ náà ẹni tó bá ti fọwọ́ kẹ eégún ẹgé. ẹ jọ ẹ̀yin security ẹ bá wa sún sẹ́yìn cameraman àárín yìí táwọn yóò bá ti rìn wọ́n dà kí lẹ́rù eégún dúró bí olè náà eégún. Olúbọdún gba tí gbẹ́jọ́ ẹlẹ́jọ́ lómi ọkọ̀ bọ́yá mú mi àfojúmọ́lé ẹ̀sìn kòtòkòtò ẹ̀sìn òṣèfún nífòrò àfihàn balawa lónìí ní Saki on the 5 oṣù yà wá nìbàdàn nílé Olúyọ̀lé àṣekòkò ní àṣìwá mú kò wálé ní àṣẹ bàbá wa àìládò ọmọ yẹn là ń bá lọ́wọ́ rẹ̀ òṣàmọ̀tì ẹ̀ láyìnlá tá a bá ṣe mọ̀ ọ́ sì mọ̀ ní ṣe ń gbé ni òṣà tí gbogbo òkè ògùn ń fòbí kan lérí Olúbọdún rárá máa yó aláìjó náà kú sòro ìjó náà kú sòro olókèlè egbègbè ẹni ọba lágbára ni ẹjọ́ máa tẹ̀sọ́ Olúbọdún ọba tí gbẹ́jọ́ ẹlẹ́jọ́ lómi ẹ̀jìnà sẹ́jọ́ tá a bá gẹ́lẹ́ rí pàṣẹjẹ́ ní ariwo gbalẹ̀ ọkọ̀ bọ́yá bùnmi àfojúmọ́lẹ̀ ẹ̀sìn kòtòkòtò àṣà òṣèfún ní fèrè ayọ́nfẹ́ ọkọ̀ mi ọmọ ẹwà ń tì mí lójú rárá máa jó ọkọ̀ mi ọmọ ẹwà àdòdò ọkọ̀ mi ọmọ olóko mọ́mọ́dò tàná ọmọ olóko ọjọ́ kejì kíkan nìkan kí eégún bàbá wa Adéjùmọ̀bí kọ́ mọ́ múra sílẹ̀ Olúbọdún rárá máa jó lónìí àìláìjó náà kú sòro ìjó náà kú sòro olókèlè egbègbè ẹni ọba lágbára ni ẹjọ́ ọmọ tẹ̀sán. ọba tó bí àrò àìládò kú ọdún lónìí kú ọdún àṣeyí sàmọ́dún ó ti dá bẹ́ẹ̀ ó ti dá eégún bàbá wa Adéjùmọ̀bí eégún bàbá wa Adéjùmọ̀bí eégún bàbá wa Adéjùmọ̀bí nígbà tí òjò pàlà ń múra lọ́wọ́
ẹ dákun eégún tó bá ti wà nítòsí ní ẹ̀gbọ́n pé Òjòpàlà ti dé Òjòpàlà ayé yìí dà Òjòpàlà ọmọ yẹn ńlá kú ọdún o òrìṣà fún láyọ̀ ọmọ Òjòpàlà ọmọ pàálí bọ́ọ̀lì bí okó àlejò tẹ́rẹ́ bí okó nílé alàkólà òbò bí ẹni làkólà agi kẹlẹ ọgọgọ níbi obìnrin yẹn sọ kọdọ àwa ń bẹ lábẹ́ ọba ní Saki àwa ọbọ bàjá àbọbà bínú ẹni rọba fi ń lọba àgbà àbíyèsí mo ti súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà olókèlè egbègbè ẹni ọba lágbára ní ẹjọ́ ọmọ tẹ̀sán eégún ọba wa ní Saki kú ọdún olónìí ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún elékùkù ìyá ní mọ́dún tiẹ̀ lálárèrè aládùn wa mọ́dún tiẹ̀ láàrin gbogbo àwo bàbá mi Àyìnlá Ọlọ́run oníjọ́ sẹ́kù ọba tó tóbi àrò òrìṣà fún láyọ̀ ọmọ Òjòpàlà eégún tí Saki orí ti ń bí fẹ́ léèrè ẹ báwo nílẹ̀ ẹ sáwọ́ àwò alákùújó lónìí eégún ọba ti gbọ́dọ̀ balẹ̀ ọba à ń ti jọba ní Saki ọ̀tá ìláwá yàtọ̀ àìlá ọlọ́jẹ̀ tó fẹ́rẹ̀ ẹ̀wà ọlọ́jẹ̀ tó fẹ́rẹ̀ ẹ̀wà ọmọ yín ọlá máa gbọ́ lónìí kò ní wọ́n rẹ̀ bàbá rẹ̀ ní kúkú ṣáwó ojú ní ọtí òkúkú ní tẹ àwọn aláṣẹkù kí wọ́n bọ́ ṣe àwọn alálẹ̀lẹ̀ yìí kí wọ́n bọ́ ṣe o. oníkẹyìn ọlọ́jẹ̀ ẹ má tẹ̀lé eégún làbà padà sẹ́yìn òfin tẹ́ ẹjọ́ ṣe ni ẹjọ́ ẹ rántí pé kinní yìí ó ń lọ láìfù ní ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀jẹ̀ ṣe kí lòun ọ̀jẹ̀ dìran Àyìnlá kúrò lẹ́yìn àwọn eégún òfin tá a jọ ṣe ni balabala eégún nìkan la fẹ́ rí tí wọ́n bá ti náwó ẹnìkan ni kò ṣà á. eégún débi tí ọ̀gbẹ́jọ́ èyí débi tí ọ̀gbẹ́wò rẹ̀ ajibogun ló dé lágbọ́jà ara àjọwò sórégún àbórí akirifìjà lọ bí ọlọ́jì òkùnkùn sí tí ń bá ká sọ lérí wọn ní mo ṣègùn jẹ ọba àtọ̀jẹ́ owó dé máa gbọ́ o àfin ọba làwà lónìí ní Saki alákó ọdún o alákó ọdún àwọn bàbá rẹ àṣírí ilé rẹ ò ní tú láéláé ó sì níbò pàtẹ́lẹ̀ níbùjì ó tó rájẹ jẹun ìlàmọ́mọ́ nísàwò lámọ́mọ́ ìlàmọ́mọ́ nísàwò lámọ́mọ́ alákó ọdún àwọn bàbá rẹ kó ọdún àwọn bàbá rẹ ẹni ọba lágbára ni èjì ọmọ tẹ̀sán ògúndé o lákàáyé máa gbọ́ o ogun abágbàmọlẹ̀ sàṣàrà létí ọmọdé ọwọ́ ọlọ́kọ̀ ọlọ́dọ̀ òní tògún jẹ́ Saki nílé ọmọ òde ọ̀pẹ̀já fi wọ̀ gbọ́lọ́gbẹ́jọ àbímọ ní Saki tẹ́ asọmọlábídógún gbogbo èèyàn tí ọba gbé ẹsẹ̀ dé Saki kọ́mùrà lẹ̀ dógún torí iṣẹ́ ogun níṣẹ́ bàbá wa ọmọ mọ́yánlá kùjó Alábí mo rí bàbá mi Dáúdù ọmọ eégún tó tóbi tá a yí dó fún bàbá mi Dáúdù kí ni wọ́n jẹ gbàgbé rẹ̀ àṣírí ilé rẹ̀ ò ní túláì àti wálé ayé ìyàwó àná eégún débi tí ó gbẹjọ́ èèyàn débi tí ó gbé wòran eégún òní ké kàrà kọ́kẹ́ kọ́rọ́ kọ́wọ́ ojú rẹ̀ mọ́ mi wájà. ọmọ mọ́yán lára máa jó òrìṣà fún láyọ̀ ọmọ Òjòpàlà ó ti dá bẹ́ẹ̀ ó ti dá oníǹkè ijó púpọ̀ nígbà tí a ké sí bàbá wa Abórísàdé ọmọ Abórísàdé ayẹ ojú ọmọlẹ́ ara òde ìgbólúkẹ́ rárá máa jó
arólú owó ọmọ arójú símọdénú ilé ọkọ ọ̀tẹ̀rẹ̀rẹ̀ ni wọ́n ṣẹ̀gbà wọn lóde ìsìnwó àtòrìlẹ̀gbẹ̀ lóde lérò ọjọ́ kíkọ̀jẹ̀lú ló ti mú gbó lérò di gẹ́gẹ́ ike mi ọjọ́ tó ya ẹ̀mẹ́ gbé mi fún yàgò kẹ́yìn mi ọjọ́ tó ṣá ẹ mọ́ gbé mi fún òṣàláwẹ̀ ike yìí wá di kí àmúṣe yẹ ọmọ òní kí ẹlẹ́yin gẹ̀dẹ̀ ẹ̀sà tó lò gbímọ lẹ́yìn ọ̀rọ̀ ya ayíkẹ́ ńláńlá sí. Sẹ̀gọ́gbèrí ẹ̀kú rárá máa yó. Òjò mọ̀lẹ́ rárá máa jó. Òní mi òjò ọmọ àdọ́gbọ́n yọké. Ọlá mi òjò ọmọ àdọ́gbọ́n súnké. Òjò mọ́bẹ̀rẹ̀ mi ò ní jẹ́. Kábíyèsí bàbá mi tì mí ẹ̀dẹ̀ ọba tó tóbi aró gbogbo lé wa ń kọ́ sílé wa ń bẹ lálàáfíà ara àṣírí ilé ẹ̀yìn òní tú ogún òní jẹ́ ìrísí ìbáṣibó ẹ mọ̀ bí ọ̀bẹ níbẹ̀ sùn àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ̀tẹ̀ kan orí ládéládé kọ́ bá yín ṣe é ọba mi Èdùmàrè onípadà lẹ́yìn ẹ̀yìn àṣírí ilé ẹ̀yìn òní tú láyéláyé ìgbà tí ìmọ̀ròdè ìnígbẹ́ tó wọlé o lónìí bàbá wa tì mí ẹ̀dẹ̀ Saki lẹ́wà lónìí kórí ó sì yí délé kọ́mọ̀ padà lẹ́yìn ẹ̀yìn ọ̀nà gbogbo tẹ́gbà rówó ọlọ́run ò ní jí ó dí kí adélọ́dún ọmọ múra sílẹ̀ egúngún bá wa dé lọ́dún bàbá wa tì mí ẹ̀dẹ̀ ẹsẹ̀ mo dúpẹ́ o egúngún bá wa adé lọ́dún kọ́mọ múra sílẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ẹ̀dàgbò yẹn ti ń pọ̀ lójú agbo eégún nìkan la fẹ́ ẹni tó bá ti fọ́ kéégún ẹgbẹ́ ọwọ́ rẹ̀ kalẹ̀ eégún bá wa adé lọ́dún èjì gbókù jó ògógó ara ìyọ́mọ̀ kan bẹ́ẹ̀ bá rí wọn ní kékeré ìwórí ògógó balẹ̀ tí pàtì àgbà wórí bá balẹ̀ wọn sílẹ̀ gbégún ṣe pọ̀ tó nù lé gbórí èjì gbó ògógó ìwọ́n rìndéwò kéégún tó ṣeré o eríjìgbẹ́ ẹni ara kan tí jújú àwo sàǹbánilé ògógó ara òde ìgbórí àtibógun lóde máa gbọ́ akirifìjà lọ bí ọlọ́jì òkùnkùn sí tìbógun lóde ọmọ elégún sékété wéré ojú òní yín ti ẹ kúkú ní tẹ ọba mi Èdùmàrè kọ́ bá ń fẹ́rí jọ̀gá mi tọ́ lọ Abímbọ́lá Abíọ́jẹ́ èjì gbó rárá máa jó lágbọ́jẹ́ máa jó níwọ̀n tó lè jó ògógó ara ìyọ́mọ̀ ọkọ̀ òwò ṣeun ọmọ eégún ṣe mẹ́fà lògbìn lé ìsọ̀lẹ̀ ṣe mẹ́fà lágbèrè ìwọ ṣe jèjì kéde ó jèjì kíta tọkùn òkò rà kí gbogbo ọmọ ọmọ ríwo wọn máa ké ìwo kékeré gbórí balẹ̀ wọn àzùkúrò àgbà gbórí balẹ̀ wọn àsùlẹ̀lẹ̀. Sàǹbánilé ògógó ara òde gbórí ògógó ikú lodò ọmọ orí lójìgbó èjìgbó ògógó ìwọ̀nrin ìdèwò kéégún tó síre ògógó bádìrẹ sùn ikú lókù kí wọ́n tó lọ tàtẹ́ ọmọ adìrẹ wá dìde torí pé arúkú bàbá ní í ṣe arúkúrúkú ẹ̀kọ́ bàbá onídùúlẹ́yìn bí ọ̀pẹ bàbá ni wọ́n kúkú ṣe ọmọ orí lójìgbó ògógó rárá máa jó ijó náà kú ṣòro. olókèlè eégún ẹni ọba lágbára ní ẹjọ́ ọmọ tẹ̀sán àti jáwé apá ọ̀yẹ́ kan pariwo ó ti dà bẹ́ẹ̀ eégún Ọdẹ́kọ́lọ́lá kọ́mọ múra sílẹ̀ Ọdẹ́kọ́lọ́lá ó ti dà onílù yìí mọ̀ gbọ́ Ọdẹ́kọ́lọ́lá kọ́mọ múra sílẹ̀ akọ́lẹ́dọ̀yà lógbó onígbẹ̀tì gbéra ńlẹ̀ òdìdé ìjà lógbó tarẹ́ lóbi lọ́jà lọ́jọ́ sí
onílé ọyẹ bá kó gbogbo owó kó fún ẹlẹ́mìí kàwó olóbì ń sọ àlòkọ́ ní kí olóbì mọ̀ sọ̀mọ́ ó níbi tí a ti mú owó wá ìlówó ń bá lọ akọ́lẹ́dọ̀yà àlòkọ́ ara ìjìléje ọmọ ọmọdún sẹ́pẹ́nẹ́ tí wọ́n ń pè ní mọ̀lúdù nínú ilé ìyá mi ìdòwò ní tòbí ìṣàgbọ́ akọ́lẹ́dọ̀yà máa gbọ́ olókèlè ọgbọ́lọ̀jẹ̀ yáàgẹ́ ọmọdé kan lọ lágbèrè ńlẹ̀ òdìdé kí ló fọ́ lé pamọ́ tó ọkọ̀ tó òdìdé ooo èmi ló fọ́ lé pamọ́ tó ọkọ̀ tó òdìdé kò ní wù wá bàbá wa ní kúkú ṣàwo ẹ̀sọ́ kò yọ bẹ̀rù fìṣẹ̀fìṣẹ̀ adógundádé ẹ̀kú òde àná mo dúpẹ́ o ẹ̀sọ́ kò yọ ọlọ́run oníjọ́ sẹ́kù lẹ́yìn ní kò yí àkọ́kọ́ ọmọ àkútàbírẹ̀ lójú ogun àṣẹ̀ṣẹ̀kú kò yí ṣe bí ẹ̀gbọ́n lẹ̀ mọ́ ń fojú dá lójoojúmọ́ ilé ọyẹ́ rárá máa jó àlògbó onígbẹ̀tì máa jó lẹ́lẹ́ bí ọyẹ́ fẹ́ ọmọ kókò tí tẹ̀rí oko bá. onílé ọyẹ́ sọ pé òun táwọn onílù yìí ń kúkú wí ọ̀rọ̀ wọn jẹ mọ́ fún àwọn ṣàgùn. oníbàtà ó ti dà bẹ́ẹ̀ ó ti dà ó ti dà bẹ́ẹ̀ ó ti dà eégún bàbá wa dáná fojúra kìí ṣe lé ní arasa kìí fẹ́ràn eégún tí ọba lé ikọ́ ara àgbà sí ọmọ agbóyẹ̀wòdó bá mi epo àfàǹfà tẹ́lẹ̀ ológun bàrẹ̀ jẹ́ ikọ̀ Ìbàdàn dáná fojúra àti ìlú Saki. àdìó bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀bí kan ojú pọ́ kòkó mọ́ fọ́ bàbá Adémọ́lá àdìó sọ́nà ojú rẹ̀ ní dẹ́rù bá gbogbo wa ọmọ àrọ́jú bọ́ba lówó. Ele tirou ọmọ olókùn ẹ̀sìn òbí ní ká mọ ọwọ́ lọ́lá kiri ọbọ̀ yóò bí ní kárí lọ sáàsì gbà. àkànbí ọmọ orí lójú gbó máa gbọ́ o àkànbí ọlọ́ba ibi tó wà máa gbọ́ o lọ́nà bọ́ ọba máa gbọ́ ẹlẹ́dàá rẹ̀ ń kúkú ń gbọ́ ọmọ arọ́jú bọ́ba ló rárá máa jó máa jó máa jó. àkànbí ọmọ orí lójú gbó máa gbọ́ o lọ́nà àkànbí bẹ̀ ní rúbọ̀ àti lọ́wọ́lọ́wọ́ máa gbọ́ o bẹ́tì rẹ̀ bá ń já èjìgbó
ògògó mọ́mọ́ mi kẹ́ ọmọ ní péré bàbá rẹ̀ bàbá péré akọni àfidà lálẹ́ gàràgà ọlọ́ba àkànbí kí ni wọ́n jẹ gbàgbé rẹ̀ ẹ̀yin lè sẹ́ni tí gbàgbé èèyàn àṣírí ilé rẹ̀ ò ní tú ọmọ orí lójúgbó ìgbà tí ìbáròde ìnífẹ́ tó wọlé o àkànbí ebi kí Elédùmarè ọba ó ṣe léèrè fún gbogbo wa ní egungun ọ̀rẹ́ méjì tí ọmọ múra sílẹ̀ lápapọ̀ gbogbo wọn pátá àdúpẹ́ àlọ́ba rere àti dúpẹ́ àlọ́ba rere àyànlá àpẹ́lóye mábòye jẹ́ o àdúpẹ́ tá àlọ́ba rere ó ti dá bẹ́ẹ̀ ó ti dá ó ti dá ó ti dá igunlare akọ̀lẹ́gbẹ̀rẹ̀ alẹ́ òdìdé ọmọ ọgbọ́n èrè òkú àkàlà tí ń bẹ lọ́rùn ó ṣe ọmọ tẹ́bọ̀ gbà tìlú Saki òrìṣà tó tẹ́bọ̀ gbà níta wá tó tẹ́bọ̀ gbà níta wá ọmọ ogun láàrin rárá máa jó eégún wọn ń gbẹ̀rẹ̀ bàbá tiwa Ifá ni wọ́n mọ̀ ń bọ nírẹ̀ bàbá tiwa asọ̀jẹ̀ amọ́jẹ̀ yìí wọ́n amẹ́gun wàrà oko tiwọn ó ti dábẹ́. Igunlari kújó lónìí àtàjìbógun lóde o làgbọ̀jẹ́ ará ìkí ọ̀làjìbógun lóde ọmọ eléegun ṣèkété wéré. ìmọ̀dún ọlọ́sẹ̀ lẹ́kùnlé ọmọ alárúgbó ẹ̀mí lóko ọmọ ọbẹ̀ fọ́gbólógò ìjìká bàbá àwẹ̀ní ọmọ ewé ya oṣù ọ̀làrìnbọ̀ ọ̀gbọ̀ngbọ̀n ìyàwó oṣù ọ̀làrìnrìn kọjá tí wọ́n bá gbé wa dénú ilé àwòdẹ́lẹ́gba ọmọ ẹsẹ̀ kan ẹsẹ̀ kan èyí tó ṣe parada lẹ́yìn ilẹ̀kùn wọ́n ní bí ó ṣe tó lè yí wọn ṣe tají bá ní ṣe làgbọ̀jẹ́ ara ìjọhùn ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá síwá ajibogun lóde ọmọ eléegun ṣèkété wéré Abíọ́dún àyíkí ń bẹ nílẹ̀ ẹbí kan oníbàtà ó ti da ayẹkẹ ti da bẹ́ẹ̀ ṣẹgóní ó ti dà bẹ́ẹ̀ gbogbo egungun ayé la bọ́lá kọ́mọ múra sílẹ̀. gbogbo egungun ayé la bọ́lá ó ti dà bẹ́ẹ̀ ọlọ́pàá ó ti dà ẹ bọ́ ṣe bí egun ìlú kẹ́ o ó ti dà bẹ́ẹ̀. ẹdun ayé la bọ́lá alára ọmọ àgbà nílé ìṣègùn arábẹ̀wé kí ogun kan arábẹ̀wé méjì ogun méjì ẹsẹ̀ wọ́tá ẹ̀ mójúlé kókókó ọmọ bàṣẹ àràká ìbá tẹ̀lówé ìbá tí wọ́n dúdú ìbá tí wọ́n kúpẹ́ bá wàràǹbarà bá bẹ́ẹ̀ wù ẹ̀sọ̀rọ̀ bá mọ̀ tí ọ̀gẹ̀jọ́ máa ní wọ́n lé. alára mọ́gbọ́n lúbúlúbú sọ́tì ni o ebe ẹlẹ́sọ̀ ògùn kàmọ́ lọ́jọ́ sí. olówó ní í ṣe é gún o ọ̀jẹ̀ ń ṣe wo lòṣì lè ṣe o aṣọ tọ́lọ́mì ti múra pé yéé ṣe kérésì tí ọmọ halẹ̀ lágbo olé máwọn ìyàwó olé ìní làbá fi dágùn yìí làbà kó mbẹ tá a léegun yìí náwó ẹgbẹ́ náwó ẹgbẹ́. ará ọmọ àgbà nílé ìṣègùn
ọmọ làbà kan gbé tọ́jà ní tí ó sì ń lé ayé mọ́. akẹgbẹ́ ń bẹ nílẹ̀ ẹbí kan ń bẹ nílẹ̀ ẹbí kan ó ti gbó ń tẹ́ni lọ àkàngbé lẹ́nu tí ó sì ń lé ayé mọ́. ayélujára rẹ̀ bá bẹ́ẹ̀ ní kí wọ́n lági so rẹ̀ bá bẹ́ẹ̀ ní kí ogbín tẹ̀tì òpópó fún rẹ̀ lówù oníbàtà ayẹ́kẹ́ ó ti dá bẹ́ẹ̀ ayẹ́kẹ́ ó ti dá bẹ́ẹ̀ oníbàtà oníbàtà bàbá ló tó onílù wọn á sí mi àìtètè dákẹ́ onílù wọn á sí máa dùn mí títí. ìsìnkì láńkọ̀ ajibogun ló dé kó àpèrè nídìí ọwà látẹ̀kẹ́ akérèfìjà lọ bí ọlọ́dì òkúkú sí. alábí mo rí bá ọba tiwa ìlàdó máa gbọ́ o ọmọ ẹ̀kẹ́tọ̀ dáadáa àfi rólé àìlàdó yẹ lóye láti fi jẹ igi gbogbo tí ọkàn sábà ọkọ̀ alájà kékeré ọkọ̀ alájà àgbà àìláhọ̀ lọ́jẹ̀ tó fẹ́ràn ẹ gbogbo wa eégún ọlọ́ba ó ti dà bẹ́ẹ̀ egúngún ọlọ́ba egúngún ọlọ́ba Adeleke ọlọ́ba kékeré ọmọ orí ló jí gbó ògógó ikú lódò lọ́dọ̀ sí wa egúngún akẹ́bí ọlọ́ba tí ń bẹ ní Brazil lọ́wọ́lọ́wọ́ eégún ọmọ orí jí gbó ògógó ìwọ̀rìndé òkè eégún tó síré egúngún ọlọ́ba tí ń bẹ ní Germany lọ́wọ́lọ́wọ́ akẹ́bí máa gbọ́ ooo iṣẹ́ àwọn bàbá rẹ̀ sí bàbá rẹ̀ ní owó àdá ọ̀gbọ́lọ̀ padà iṣẹ́ bàbá ọmọ ọ̀gbọ́lọ̀ yọmọ lẹ́nu èjìgbó ògógó ikú lódò ikú lódò ikú lódò ọmọ èjìgbó ìtọ́gbọ́rí tó wọ̀n láàrẹ̀ ó kọ́ ni wọ́n ń pera wọn nínú ilé wa inú ilé ìyá mi àìjínítọ́dẹ̀ ní tí ó sì ń lé ayé mọ́ ọmọ orí ló jí gbó rárá máa jó àkànbí máa gbọ́ o àkànbí ọlọ́ba aṣọ́rẹ́gùn rẹ̀ àbórí ọmọ orí ló jí gbó ògógó ara ọ̀yọ́ mọ̀ọ́kọ́ ògógó ikú lódò ọmọ orí igbó ìtọ́gbórí tó wọ̀n láàrẹ̀ bàbá ni wọ́n kókó ṣera wọn nínú ilé tiwọn Arẹ́gbọ́jẹ̀ níyì tí bẹ ní Germany lọ́wọ́lọ́wọ́ Arẹ́gbọ́jẹ̀ níyì máa gbọ́ o ọba mi Èdùmàrè oníjọ ọ̀rọ̀ rẹ̀ bá ló jẹ́ Arẹ́gbọ́jẹ̀ níyàn jẹ́ tí Saki máa gbọ́ bí akéwì yìí ṣe wí Arẹ́gbọ́jẹ̀ níyàn ọmọ orí jígbó ògógó ikú lódò lónìí eré jígbó rárá máa jó olókèlè gbégún ẹni ọba lágbára ẹni ẹjọ́ ọmọ tẹ̀sán Ọ̀jẹ̀túndé olókèlè ọgbọ̀lọ̀ gbégbé ẹni ọba lágbára ẹni ẹjọ́ ọmọ tẹ̀sán. Arẹ́gbọ́jẹ̀ níyì máa gbọ́ bí akéwì ṣe wí ògógó ikú lódò Arẹ́gbọ́jẹ̀ níyì àní kó kórè bọ̀ wálé kó kórè bọ̀ wálé o àkànbí tóre lo òyìnbó kó kórè bọ̀ wálé o eégún bàbá wa olóyè kọ́làbà ó ti dà bẹ́ẹ̀ ó ti dà eégún ọlọ́ba ó ti dà bẹ́ẹ̀ ẹ má fòkó olóró obìnrin ó ti dà eégún bàbá wa olóyè kọ́làbà onílé ọ̀yà ló gbé gbéra ńlẹ̀ kó dìde gbéra ńlẹ̀ kó dìde eégún bàbá wa olóyè kọ́làbà ti gbòòrò parapọ̀ ní Saki ń bí mò ń kí alága gbòòrò parapọ̀ ọ̀rẹ́ mi dáadáa mò ń kí Erelu Ọ̀jẹ̀ mò ń kí Ìyálóde mò ń kí Amúwàgbọ́ Ọ̀jẹ̀ bákan náà mo kí ìyá ìwé mo kí ìyá wa ìyá àgàn etí ń da bẹ́ẹ̀ àlògbọ́ ara ìdílé yè ó ṣeun mọ́lọ́gbọ́ àṣẹkùn égbé gbòòrò onílé ọyẹ́ rárá máa jó àlògbọ́ máa gbẹ́sẹ̀ kò nira máa gbẹ́sẹ̀ kò nira. mo
mo ṣe kábíyèsí bàbá mi ọba tìmí ẹdẹ àṣírí lẹ́yìn oníṣu. torí olówó ní ṣẹ́gun ọ̀jẹ̀ ṣe wọn lò sí lè ṣe olówó ní ṣẹ́gun. akọ́lẹ́dọ̀yẹ máa gbọ́ kátóyè ṣẹ́gun o ó dijọ́ mọ̀lẹ́ bá ka Kùránì ìyá kátóyè ṣẹ́gun. mo kí ìyá wa amúwàgbọ́n ọ̀jẹ̀ mo kí erelú ọ̀jẹ̀ kò ní bàjẹ́ tẹnitẹni tèkí sáńtà tán mo kí bàbá mi olóyè kọ́làbà. erelú ọ̀jẹ̀ mo ti rọwọ́ yín akọ́lẹ́dọ̀yẹ ra máa jó alọ́gbọ́ nígbẹ̀tì rárá máa jó o sọmọ pé ń jóná ẹ̀kú ṣòro olókèlè ọ̀gbọ́lọ̀ gbégbé ẹni ọba lágbàdé ẹjọ́ mọ́ tẹ̀sán ọ̀rọ̀ yìí sojú àwọn èèyàn ẹ wá ó sojú àwọn èèyàn ẹ wá aládé ọlọ́jẹ̀ ọkọ̀ ya bísí bàbá mi ọba tìmí ẹdẹ àṣírí ilé ẹ̀yìn òní tú ẹ̀ sí ní bọ́ọ̀pá tẹ̀lẹ̀ níbùjẹ́ tó rájé jẹun ọba tó tó bí àárò o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà ẹ̀sán bá níwọ̀n ẹgbẹ̀fà. bàbá mi ọlọ́fà àná ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ àbísù dára gbọ́ndà ìwọ ọ̀fọ̀ èmi ọ̀fà ọ̀fọ̀ ọmọ kẹ́rọ ẹ̀ lọ́mọ ọ̀ká èmi ò ní ní ànàmọ́ olúwa rẹ̀ ọ̀dọ́fà ní ọlọ́fà àti ní ẹ̀dẹ́. ajibogun ló dé lágbọ́jọ́ ẹ̀kọ́ àpèrè níbi ẹ̀wà látẹ̀kẹ́ bàbá mi oyin lóye lọ́jẹ́ òde ọba tó tó bí àrò mo lé mi òkórí ọba egúngún mu bàbá wa abẹ́rẹ́ ikú ọmọ tinọ́lá kí ló dé ayẹkẹ́ egúngún abẹ́rẹ́ ikú ọmọ olóore ọ̀tẹ̀rẹ́ tápà tí kọ́lé gúnnú aṣojú bísí lólú ọ̀dàjì ń gbé ọlọ́lẹ̀ yá rẹ̀ torí ọba ọ̀jẹ̀ owó dé ajíbógun ló dé o lẹ́gbẹ̀jẹ́ ara ìjọhún ọ̀jẹ̀ ọ̀tà kásán mọ́gbéyàwó aláṣẹ ajíbógun ló dé ọmọ ìlẹ́gùn ṣèkété wéré góńgòdò bàbá adémọ̀ sọ̀rọ̀ bàbá àwọn òjò lọ́jọ́ òkòso mi ọ̀nà ìnísàlẹ̀ àrè ẹni ni wọ́n kawó lé òde ọ̀jẹ́ èjì ni wọ́n kawó lé òde ọ̀jẹ́ ọmọ ajíbógun ló dé o bùkẹ́bùkẹ́ àkàrà tọmọmọ sẹ́yìn lẹ́yìn èrè ọmọ ẹlẹ́gùn ọ̀rẹ́ mi àkànmú ló jẹ́ rí bùkẹ́bùkẹ́ tèmi ṣe náà ọmọ ẹlẹ́gùn ti ń pidán kiri àwọn àyẹ́sàjẹ́ mọ́yọ́ ti ń jòdè ọ̀rọ̀ ọmọ tuntun ọmọ olóòrẹ́ ó ṣeun ọ̀tẹ̀rẹ́ tápá ọmọ ọ̀nẹ́kó ọmọ ẹlẹ́gùn gogoro tí ọ̀pọ̀ lòjó lábí ọdẹ bí ara lódò eré tápà mo lè ṣe àwẹ̀ tápà mo lè gbà ìgbà tó bá dijó òkú tápà ò ní sílé ọjọ́ tápà bá kú ni wọ́n ní a máa wá fara oyin ọjọ́ tápà bá kú wọ́n ní àwọ̀ òtútù òwú ṣọ̀gbọ̀n kújẹ̀rá súnmọ́ mi níbí iná àrẹ̀gún súnmọ́ mi níwọ̀n ẹgbẹ̀je súnmọ́ mi níwọ̀n ẹgbẹ̀je etí inú ní kọ̀rọ̀ sí ewé kò ní kọ̀rọ̀ sí àgbà. ajíbógun ló dára máa jó lágbàjá ara àjọ òun máa jó o ẹgbàá bá wa làlà kọ́mọ múra sílẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ẹgbàá bá wa làlà ọmọ erí kọ́ládé o ìmọ̀sẹ́ ọlọ́mù apẹ̀rọ gbéra lẹ̀ òdìdé ó ti dà bẹ́ẹ̀ ẹgbàá bá wa làlà ìdí ọmọdé owó nílé kóńkì ọ̀sẹ̀ lókòkò bá gbélé bàbá gbé sọ́lá làlà ìdí ọmọdé owó ọmọ olómù apẹ̀rọ ọmọ eléwé ládọ́gba àsìgbà tí ń bẹ lọ́nà ẹ̀dọ́gùn
ọmọ erí kọ́ládé rárá máa jó máa jó ìmọ̀sí olómù apẹ̀rọ rárá máa jó olómù apẹ̀rọ ọmọ iléwé ládọ́gba. ọ̀yádọ́lọ́ òpèrè rárá máa jó egungun ọ̀yà ó ṣeun àṣírí ilé rẹ̀ ó ní tú. lẹ́yìn ẹgbẹ́ bá wa jíwá ọ̀jẹ̀ kọ́mọ múra sílẹ̀ oníbàtà ó ti yá oníbàtà. mo ti rí egun kẹtì fi nẹ́dàrà níta ìnẹ́gẹ̀rí ilé fẹjọ́ ọmọ ogun bẹnu jẹ́ àdìsá ọkọ ìyàwó ẹ̀. kí ẹgbẹ́ bá wa ògùn káyọ̀dé kọ́mọ múra sílẹ̀ ọmọ tiná ọlá ó ti dá bẹ́ẹ̀ ó ti dá bẹ́ẹ̀ eégún yìí fẹ́ ṣe nǹkan ó fẹ́ ṣe bí àwọn bàbá rẹ̀ tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá bímọ tí ọba létí ẹ mọ̀ pé ọmọ rẹ̀ kọ́wọn ọmọ ọlọ́mọ ni tíra kan mi bá bímọ tí ọba lọ́rọ̀ gbọ̀ngbà ṣe mọ̀ pé ọmọ rẹ̀ kọ́wọn ọmọ ọlọ́mọ ni ọmọ làlà ìdí ọmọ ọdọ̀ owó ìdàkudà bí eégún làlà wọn ò parọ́ tòótọ́. yọ̀yọ̀ bí ewé ẹ̀gbẹ̀sì àwọn ayébòkùnú jẹ́ tí wọ́n kí jí mọ́ ọba tálá kúkú mọ́ ọba bá mi fúnfún sókòtò ẹ̀ fúnfún ní ẹ̀ ní bá dé fúnfún ní jẹ́ àwúwo lóhùn agbègbàdo rẹ̀ sámọ́lẹ́kùn lé bá gbàdo bá gbẹ lẹ́kùn lé ọ̀gọ́dọ̀ ìyá jẹ bó bá yà bára rà bí sọ́kọ́. ó ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ó ti dà ẹgbẹ́ bàbá ògùn káyọ̀dé bàbá wa eégún dáná fojúrà tí wọ́n ti bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ẹ ní sùúrù ẹgbẹ́ bàbá ògùn káyọ̀dé eégún bàbá wa káyọ̀dé láàmú pàrọ̀ ọmọ ìjọ́lù kò tó jápẹ́ ìpàrọ̀ ọmọ ìjọ́lù ẹ̀yọ́ láǹkọ́ ọmọdé nílé gbére àdìó bàbá ramanu bàbá mi àdìó máa gbọ́ ò lónìí. àdìó bàbá ramanu ti gbé gun aláré ìbàrọ̀ ọmọ òjòlùkọ́ tó jápẹ́ lẹ́yìn egungun ọ̀rẹ́ méjì kọ́mọ múra sílẹ̀ afọ́jú àjìnàkú ni tọ́ afọ́jú àjìnàkú ọlọ́mọdé tí wàá pa lónìí. ó ti dá bẹ́ẹ̀ ó ti dá ara bẹ́ẹ̀ afọ́jú àjìnàkú ó ti dá àló ti dá ayẹ́dẹ́ afọ́jú àjìnàkú ó ti dá oníbàtà ó ti tó lágbàjá ara àjọ òun rárá máa jò ó afọ́jú àjìnàkú àjíbógun lóde o lágbàjá agbẹ́mọ́rù àìní gbígbẹ́lẹ̀ yìí gbẹ́jẹ̀ èrú láyéláyé ọmọ ọlọ́mọ nírú kìrókò kò sẹ́tì àgbógbé lọ́wọ́ àjíbógun lóde irinṣẹ́ bàbá yìí ni àìlàbọ́lá oníbàtà ó ti yá oníbàtà ẹ̀dá ẹgbẹ́ lọ́nà fojúra kó dúró tanẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ amúhàgbọ́ ọ̀jẹ̀ kò ní bàjẹ́. ọba di méjì kọ́mọ múra sílẹ̀ ọba di méjì ó ti dá bẹ́ẹ̀ ọba di méjì ó ti dá bẹ́ẹ̀ ó ti dá ó ti dá egungun ọba di méjì dá ó ti dá ọba di méjì ọba di méjì
ti dà bẹ́ẹ̀. amarogun dádé kù jó ẹ̀sọ́ kò yọ ọmọ ẹrù fi ṣẹ̀fìṣàn. arógun dádé o ìgò yìí ti ń lo ogun tí mú ìyàwó ẹ lọ́wọ́ pọkàn ń ṣe ń kó sùkọ níyàwó ń kéwúrà. egungun ọ̀rẹ́ méjì kọ́ mọ múra sílẹ̀ wọ́n là ò lè jagun títí ká mọ́ fò lè díẹ̀ sí i. alùbàtà ó ti yá alùbàtà alùbàtà oníbàtà sùn lọ oníbàtà sùn lọ. ó ti da sẹ̀ńkẹ́lẹ́wẹ̀ dìde lẹ̀ sẹ̀ńkẹ́lẹ́wẹ̀ dìde lẹ̀ sẹ̀ńkẹ́lẹ́wẹ̀ ìbárò ọmọ ojú olùkọ́ tó jápẹ́ sẹ̀ńkẹ́lẹ́wẹ̀ dìde lẹ̀ ìṣẹ́jú méjì méjì náà ni tìǹtìǹgò láwùjọ ọmọdé ńlẹ́gbẹ̀rẹ̀ tí a bá sí ọmọ etí bẹ̀ láyà obìnrin tí bẹ̀ láyà obìnrin tí ọba sí lẹ̀kẹ̀ sí bẹ nídìí ìyàwó alùjọ̀nà ẹ̀ dáadáa níwájú ọmọ obìnrin lọ. tẹ́bá sọ fẹ́ni tọ́gọ̀ ni ó dìjà ó ti dà oníbàtà oníbàtà ta ló ṣe há. gòdè alágbọ́dún gbọ́dún ooo ọba wa ní Saki gbọ́dún ẹ ti sọdún ọdún ní ọba mi Èdùmàrè kó jẹ́ ṣe tẹ̀mí o àṣírí lẹ́yìn ò ní tú ó ti dà bẹ́ẹ̀ sẹ̀ńkẹ́lẹ́wẹ́ ó ti dà wọ́n dà fún yín lẹ́sibítù ni. ẹgbẹ́ ọ̀rẹ́ méjì kọ́mọ bọ̀ wá ògúndé o ó ti dà bẹ́ẹ̀ ó ti dà ẹgbẹ́ ọ̀rẹ́ méjì ó ti dà ayẹkẹ ọ̀rẹ́ méjì ó ti dà ilé nílùú yín àti mọ̀tẹ́lẹ̀ wọ́n lọ́hùn tọ́. ajibogun ló dé rárá máa jó lágbàjá orí nǹkan àbórí bàbá mi ọba ọjà owó dé rí nǹkan àbẹ̀rí alùbàtà ó ti yá ó ti dà ayẹ́kẹ́ alùbàtà mọ́ sùn lọ ní stéèjì mọ́ ọ gẹ̀rẹ̀dẹ̀ tí ó jọ lálẹ́ ní bẹ́lọ́kẹ̀ rẹ̀ eégún bàbá wa Adégòkè láti òkè oró Adégòkè òkè oró Adégòkè òkè oró ó ti dà bẹ́ẹ̀ ó ti dà kéèdù ọ̀pọ̀ eégún bàbá wa Adégòkè láti òkè oró eégún bàbá wa baálẹ̀ òkè oró bàbá bẹ́ńgàlẹ̀ ó ti dà Adégòkè. lẹ́yìn lẹ́yìn agogo kọ́mọ múra sílẹ̀. lẹ́yìn lẹ́yìn agogo kọ́mọ múra sílẹ̀. ọmọ aríbùsọ̀lá àtẹ̀dá ọmọ yẹn kò ọmọ òfin ẹ̀yin ọmọ páálí bọ́ọ̀lì bí oko àlejò tẹ́rẹ́ bí oko nílé ó ti dà bẹ́ẹ̀ alùbàtà kọ̀pábọ̀ kẹlẹ̀ ọ̀gọ́gọ́ níbi obìnrin yẹn sọ ọkọ̀ ọdọ agogo kọ́mọ múra sílẹ̀ agogo kọ́mọ múra sílẹ̀ aríbùsọ̀lá ó ti dà kẹlẹ̀ ọ̀gọ́gọ́ níbi obìnrin yẹn sọ ọkọ̀ ọdọ àtẹ̀dá ọmọ ìyá ṣẹ́gun bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀bí kan tó ti bó ń tẹ́ni lọ ó ti dà bẹ́ẹ̀ ayẹ́kẹ́
agogo ẹ̀yin lẹ́nu ìlú yín. ọmọ owó kọ̀ọ̀kẹ́ máa gbọ́ o Sẹ́ńbọ́lá ọmọ olùkú ewu. bá a ṣe ń gbádùn yín lọ yìí kábíyèsí ní ká sọ fún ẹ̀yin ọlọ́jẹ̀ pé ní ọjọ́ Monday níjọ́ grand finale bẹ́ẹ̀ ṣe wọṣọ dáadáa yìí náà ní kẹ́ ẹ wá o ọjọ́ ẹ̀yẹ ni àmọ́ àwọn ọmọ kéékèèké àwọn ẹbẹ̀ skul kẹ́sì ọmọ tẹ̀ wọ́n mọ́lẹ̀. ìkéde ni bàbá sọ fún yín yẹn. lẹ́yìn eégún bàbá Bọ́lájí kọ́ mọ́ múra sílẹ̀ ọ̀yà dàdó bẹ̀ tẹ̀sífàsì alùbàtà alùbàtà. eégún bàbá wa ilé eléégún ní kínníkínní kọ́mọ bọ̀ wá ó ti dà bẹ́ẹ̀ ó ti dà ó ti dà bẹ́ẹ̀ ayẹ́kẹ́ alùbàtà alùbàtà eégún ilé eléégún kínníkínní ọmọ ojúbánirẹ́. bẹ́ẹ̀ni tí ọba yìnbọn sí kọ́ títàgbọ̀n ọba já. bákan náà mò ń kí àwọn ọ̀yá wa gẹ̀lẹ̀dẹ̀ láti Kétu ilé ńkọ́fẹ́ ńléwàfẹ́ ojú tó bá ti rí gẹ̀lẹ̀dẹ̀ ó ti dópin rẹ̀ bàbá wa Àyìnlá Òdó ẹ̀ ní kútíkú ètè láéláé mo ti rí gẹ̀lẹ̀dẹ̀ nísìnyí inú oyún mo wà ń gbà yẹn. lẹ́yìn lẹ́yìn eégún bàbá wa Bọ́lájí kọ́ mọ múra sílẹ̀ gbogbo ẹni tí ọba ti gbé eégún ọgbọ̀nọ̀ dá sákósákó láwọn ilé tẹ̀yẹ̀ mọ́lẹ̀ ẹ̀sìn ó lu ni. ọmọ ojúbánirẹ́ kú ujó o ṣàṣeyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn tá a bá sí nílé ojúbánirẹ́ tajà tẹ̀ràn nífẹ̀ẹ́ ní lójú ẹni èyàn ò sì ní dá lójú ẹni tí ọba fẹ́ràn ẹni. alùbàtà ó ti yá alùbàtà alùbàtà eégún bàbá wa Bọ́lájí lẹ́yìn lẹ́yìn òjò pàlàkọ́ mọ́ múra sílẹ̀ eégún bàbá wa Bọ́lájí lẹ́yìn lẹ́yìn eégún bàbá wa Kábíyèsí. ọ̀dà ọ̀rọ̀ gba sùúrù ni ó ti dà bẹ́ẹ̀ eégún bàbá wa Bọ́lájí ó ti dà bẹ́ẹ̀ wọ́n fi ń tóbi létí pé ọtọ́ pé eégún 20 tí ò tí jó ṣùgbọ́n àpè 5 sí mbẹ́ kó jó pàlà ó tó jó ó ti dà bẹ́ẹ̀ eégún bàbá wa Bọ́lájí ó ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí eégún bàbá wa Bọ́lájí ìṣẹ́jú méjì péré lẹ́yìn eléyìí odùgbèmí kọ́ mọ múra sílẹ̀ wọ́n lé kó eégún 20 mo fi arúgbó àtàṣà bẹ̀yìn mo fi yá mi bẹ̀yìn àpè eégún 3 sí péré lẹ́yìn eléyìí òjò pàlà òjò bàbá Kábíyèsí náà ló tó bẹ́ẹ̀ tẹ́gùn bá pọ̀jù báyìí lọ kò sáṣẹ́wó ń bẹ̀. orí mi máa jẹ ìṣẹ̀wọ̀n o bàbá lókè máa jẹ ìṣẹ̀wọ̀n. lẹ́yìn eléyìí ọlọ́run mo kí bàbá wa olóyè Máyégún bàbá wa olúwo mo kí yín olúwo Ifá bí wọ́n ṣe ń wọlé bọ̀ alùbàtà ó ti yá mo kí bàbá wa olóyè Máyégún bákan náà mo kí bàbá wa olúwo onífádé Fáníyì àná obi ẹni tẹ bàbá Fáríná ọmọ ọlọ́ra ọ̀tẹ̀rẹ́ máa wọlé mọ́ra bá ó ti dà bẹ́ẹ̀ ó ti dà egúngún alápínì dà egúngún alápínì egúngún alápínì mo ń retí egún yẹn náà mo kí bàbá wa olúwo onífádé Fáníyì àná obi ẹni tẹ bàbá Fáríná bàbá wa tẹ̀dá mo kí yín egúngún bàbá wa Odùgbèmí dà Odùgbèmí egun akẹ́sùn mọ́ bọ̀ egun yìí ò tí ì ráyé nìní akẹ́sùn dà ọ̀yá Odùgbèmí àtàlápìnrin ẹjọ́ papọ̀ ẹ̀yà kẹ́nẹ̀ ló bí wọn kò sí ohun tó ojú òrírí mo kí bàbá wa olúwo onífádé Ìfáníyì
kò ní bàjẹ́ bàbá àṣẹ tí ò ní bá yín o. bàbá wa ti ń jó lọ́wọ́ bákan náà bàbá wa olúwo wọlé bàbá mi olúwo kò ní bàjẹ́ ẹ ọmọ ọ̀dà bàbá kò ní bàjẹ́ bàbá bákan náà mo kí bàbá wa máyégún ní ọmọ ọ̀dà ó ti dára bẹ́ẹ̀ ó ti da alúbàtà alúbàtà alúbàtà. mo kí bàbá wa gbọ́jẹ̀ ní ọlọ́ba àkàbí ọlọ́ba ó ti dára bẹ́ẹ̀ egúngún làbà kejì ó ti dára ó ti dára mo fi arúgbó àtàsà bẹ̀ wá ó ti dára bẹ́ẹ̀ alápinni àtẹ̀gùn bàbá wa òdùgbé mi egún làbà kejì àló ti dára ayẹ́kẹ́ egún làbà ìfẹ́ yàgbẹ́ ni ẹ̀dá ọ̀kẹ́ mọ́ bínú èmi ò tí ì lóògùn bí àwọn bàbá wa ṣẹ̀ṣẹ̀ oníbodè bí wọ́n bú àjẹ́ bí wọ́n bó sóhàn ṣùgbọ́n àwọn ò tí ì lóògùn bí àwọn. lẹ́yìn akéésù kọ́ mọ́ bọ̀ wá alúbàtà akéésù mọ́dà ìrètí egún látàárọ̀ akéésù mọ́dà ẹ̀yẹ́gùn yòókù tó kù ẹ dákun àṣeyí sàmọ́dún mo kí bàbá mi máyégún bákan náà mo kí ọ̀rẹ́ mi aládé ẹlẹ́sìn kò ní bàjẹ́ ó ti dà bẹ́ẹ̀ ó ti dára kújẹ́rá ọmọ òsìkì méjì ó ti dà dáná bojúra kọ́ mo múra sílẹ̀ egbò akéésù kọ́ mo bọ̀ ó ti dára bẹ́ẹ̀ ayẹ́kẹ́ ẹni à ń wo ewu rẹ̀ egbò akéésù igi ọmọ olómù apẹ̀rọ mẹ́rí kọ́ládé àrẹ́sọ̀gbọ̀n ọdún para ládẹ́jọ́ bí ìṣòwò àrẹ́ aṣọ àrẹ́ ọ̀yà àrẹ́sọ̀gbọ̀n oṣù ní kòkó ládẹ́jọ́ bí ìṣòwò àrẹ́ aṣọ àrẹ́ ọ̀yà. lẹ́yìn ẹgbẹ́ bàbá wa kábíyèsí ògúndé ẹgbẹ́ bàbá wa kábíyèsí alúbàtà ó ti yá alúbàtà ẹgbẹ́ bàbá wa kábíyèsí. lẹ́yìn bàbá wa kábíyèsí egun tí ó parí ijó egun bàbá wa dáná fojúra mo kí gbogbo eré adé ọ̀ràn lẹ̀kẹ̀ níbí ilé ni mo kí bàbá wa ọlọ́fà nẹ́ẹ̀tì mi ẹ̀dẹ́ àti àwọn tó jọ kọ́ wọ́rin wá bákan náà mo kí bàbá mi ọlọ́jẹ́ òfin ọ̀jẹ̀ owó dé mo kí bàbá wa eléri oko ọba tó ní ìtumọ̀ dáadáa bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ tìlú Saki ó ti dà bẹ́ẹ̀ eégún ọmọ mọ́yọ́lá aládòókù ọdún o ọba tó kú ọdún o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je rárá mọ́ ọjọ́ kọ́ba lè fáyín kọ́ba lè bíútífù eégún ọba ní jó eégún ọ̀kẹ́rẹ́ máa jó níwọ̀n tó lè jó wọ́n ní kí ni ó ṣe àìlá erin ṣe bẹ́ẹ̀ erin àyàsó erin ṣe bẹ́ẹ̀ erin àyàsó wọ́n ní kí ni ó ṣe ẹ̀fọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ yàtọ̀ wọ́n ní kí ni ó ṣe àìlá àdó ṣe bẹ́ẹ̀ ó di bàbá lérí gbogbo wa ọba tó bí àrò àbí èsì mo lé mi ò borí ọba mo ti súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àìláàdó máa gbọ́ o máa ṣe apárí ọmọ ọ̀ka torí tó sùn bá lé apá oṣù karùn-ún nìyí àti ìjọba ní Saki ó ta ìláyàtọ̀ bàbá mi àìlá ìparí òní pé ọmọ yín lára máa jó ọmọ olú ọ̀rẹ́ kù jó bàbá mi onífádé kù náwó wa ò ṣeun. bí egbò òjò pàlà ṣe ń jó gbogbo àwa ọmọ kábíyèsí ẹja abẹ́gun wa jó wọ́n lóhun táwọn fẹ́ nìyẹn lẹ́yìn ọmọ ọba nìkan
ọyẹ kọjọ wọn lójú o bí wọ́n gbọ́ bá wa kábíyèsí ṣe ń jó dáná fojú rà kọ́mọ múra sílẹ̀ mo ń kí gbogbo ẹ̀yìn ọmọ ọba ìyá mi ìyá ládùkẹ́ kò ní bàjẹ́ èyí dàbí ọ̀dà ẹ̀wọ̀n ọmọ ẹ̀gbẹ́ ẹ̀wọ̀n ọmọ àbúrò bàbá kábíyèsí ẹ̀mí yóò kù pẹ́pẹ́pẹ́ ọmọ tó ṣe bí bàbá ẹ̀ lọ́kàrẹ́ kábíyèsí ọba tiwa nílùú Saki mo kí bàbá wa olúwo kẹrẹ tilẹ̀ Saki kò ní bàjẹ́ mo kí ládéládé mo kí lóyè lóyè bákan náà mo kí ọ̀rẹ́ mi Àlàdé ọ̀jẹ̀ Àlàdé ọlọ́jẹ̀ ọkọ̀ ìyá Bísí mo ti kí ọ dáadáa mo kí bàbá wa olóyè Máyégún ọ̀jẹ̀ ejowó ọ̀jẹ̀ o ọ̀jẹ̀ ejowó ọ̀jẹ̀ ẹ dákun dáná fojú rà kọ́ mọ́ múra bọ̀ díẹ̀díẹ̀ kọ́dọ̀dọ̀ mọ́ múra bọ̀ díẹ̀díẹ̀ ìṣẹ́jú méjì péré ló kù tí dáná fojú rà ó fi wojú agbo. Akí àbáwá kábíyèsí ọlọ́jẹ̀ òfò ọ̀jẹ̀ owó dé mo kí gbogbo olóyè alágbọ̀n mo kí bàbá wa kọjá bàbá mi olóyè àgánmù òní bàjẹ́ láéláé gbogbo olóyè alágbọ̀n gbogbo yín pátá ni mo kí o òní bàjẹ́ òye àná wà lólógún ó ti dá bẹ́ẹ̀ nítorí àsìkò ó ti dá bẹ́ẹ̀ tí a bá dáná fojú rà bá ti jó tẹ́ bàbá kábíyèsí wọ́n bá wa sọ̀rọ̀ ó ti dá egungun ọba o egungun tó ti fẹ́ dèrà dé o kàbọ̀ egungun ọba tiwa egungun ọba o ọba tiwa o ó náwó sòsà tó gbajúmọ̀ bàbá kábíyèsí wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti bọ òòṣà lé yín tí bá ti ń dẹ́rù bà yín wọ́n ní ẹ mọ kó wá sáàfin bàbá kábíyèsí dáná fojú rà kí dáná fojú rà ọmọ bọ̀ wá dáná fojú rà àdìsá ọmọ ẹ̀kún banújẹ́ dáná fojú rà kọ́mọ bọ̀ mo kí ìyá mi ìdòwú ìyá gan mo kí alága àdìgbòlú èèyàn mi ọ̀rẹ́ mi dáadáa àwọn fásitì wa nìyẹn dáná fojú rà kọ́mọ bọ̀ tí dáná fojú rà bá ti jó tẹ́ bàbá wa kábíyèsí ọba ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Saki wọ́n bá wa sọ̀rọ̀ bàbá kábíyèsí wọ́n bá wa sọ̀rọ̀ bí dáná fojú rà ṣe ń bọ̀ àjọpọ̀ èèyàn lójú agbo ẹni tó bá ti sọ fún eégún ẹ̀ máa gé e lọ́wọ́ àmọ́ àrọ́jú bàbá lọ́wọ́ kú ọdún o ikú ara àgbà sí ọmọ agún yẹn fọdọ́ bá mi epo àsánkè kòwé ike. ẹ̀yin onílù ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kí kábíyèsí lè enjoy rẹ̀ ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kí kábíyèsí lè enjoy rẹ̀ dáná fojú rà ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kí kábíyèsí lè enjoy rẹ̀. dáná fojú rà rárá máa jó o bàbá wa dáná fojú rà egungun dáná fojú rà ẹ dákun ẹ bìlà ó ti dà bẹ́ẹ̀ egungun kíkí bàbá wa kábíyèsí dáná fojú rà tilẹ̀ Saki wọ́n kí bàbá wa kábíyèsí Àyìnlá Àdó bàbá eégún ní kẹ́ẹ̀pẹ́ o wọ́n lè ní mọ́ gbogbo ẹ̀ ní sàṣetì ìgbà ọdún kan ní wọ́n lẹ́kẹ̀ẹ́ bí mo pẹ́ sẹ́ńgbẹ́. bàbá kábíyèsí ọlọ́fà àti mi ẹdẹ àti ọlọ́jẹ̀ ọ̀fọ̀ ọjọ́ owó dé eégún ọba wa ń kí ọba wa lọ́fà. ẹ jọ̀ọ́ eégún mọ́kànjá bí ìjọ eégún mọ́kànjá bí. ẹ dákun ẹ fẹ́ eégún láyè ẹ fẹ́ eégún láyè ohun gbogbo ní ìjàrá oko lójú o bọ́mọ wọn sọnà wọn mọ wa àṣejù ìyá ọ̀jẹ̀ tí fọ́mọ eégún lọ́mọ àní ẹ fẹ́ eégún láyè kéégún ọ̀sánwábì yìí kújára kéégún yẹn ọ̀sánwábì tó bá ti káwé eégún tán kéégún yẹn ọ̀sánwábì yìí lónìí eégún owó àwọn èèyàn gbé lónìí ni kéégún ọ̀sánwábì yìí kéégún ọmọ sọ́bọ̀ kéégún ọ̀sánwábì yìí kéégún ọdún láàrin yìí gan ó ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ẹgbẹ́ bá dáná fojúra ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Saki ọ̀sọ́mọ náà
kọ̀sọ́mọ náà ìtì ń jọra wọn lẹ́yìn ọmọ kọ̀sọ́mọ mọ́ tẹ́gúngún yìí bá ti jó tẹ́ bàbá wa ọ̀kẹ́rẹ́ wọ́n bá wa sọ̀rọ̀. ẹ ṣé o dáná fojúra ẹ ṣé o dáná fojúra ẹ ṣé o ẹ ṣé o aṣọ mi bàbá wa kábíyèsí tìmí àgbàlẹ̀ ọlọ́fà ná bàbá wọn lọ́jẹ́ bàbá wọn lọ́dẹ ní ti lẹ́dẹ̀ àrà tá a kan lè rí wa yìí ó pọ̀ lọ́wọ́ ọ̀kẹ́rẹ́ ẹ jọ ìwọ tó bá sọ kọ́kọ́rọ́ máṣíìnù ọyá kéegun ọmọ ló ti tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kéegun ọmọ ló ti tó bẹ́ẹ̀ kéegun ọmọ ló ti tó dáná bojúrò ti tó dáná bojúrò ti tó. dáná bojúrò ti tó ẹ ṣé o ọ̀kẹ́rẹ́ lẹ́sẹ̀ mi ọ̀kẹ́rẹ́ lẹ́sẹ̀ mi ó ti dá o ẹ jẹ́ kí wọ́n máa lọ ẹ bá mi ṣe kábíyèsí fọ́kẹ́rẹ́ o ẹ bá mi ṣe kábíyèsí fọ́kẹ́rẹ́ mo mọ̀ pé dàbí irú. ní báyìí onílù dádúró kábíyèsí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ àmọ́ lọ́la gbogbo wọn pàdé ní lecture. gbogbo ẹ̀yin ọmọ ọ̀jẹ̀ akíwa kú ọdún o ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀ o ṣe èyí yẹ wá àbí ò yẹ wá adúpẹ́ lọ́ọ̀lọ́ọ̀ mo kí àlejò mi pàtàkì tìmí tìlú Ẹdẹ tìmí má bínú tìmí tìlẹ̀ Ẹdẹ yes tìmí tìlẹ̀ Ẹdẹ àjọṣe wa ó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o ọlọ́jẹ̀ mo kí ẹ o olówó dé gbogbo yín mo kí yín o ẹlẹ́ akú ọdún o a rira wa pẹ́pẹ́pẹ́pẹ́ o a sin àwọn ọmọ wa jìnnà pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Saki mo kí yín o Yálóde mo kí yín o gbogbo ẹ̀yin olóyè mo kí akú ọdún ẹ̀mí á ṣe púpọ̀ ẹ o ṣé ó yẹ wá àbí ó yẹ wá yóò máa wá yẹ wá náà ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kọ́mítì lágbára Ọlọ́run ìlú Saki á dàgbà sókè sí o ẹ ṣe mo kí gbogbo wa o gẹ́gẹ́ bí sẹ̀sán ti ń bá yín sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan lágbára Ọlọ́run ní ọ̀túnla gbogbo wa ká pàdé ní ọ̀sádà kí kálukú kẹ́ múra wá ẹ má ṣe jàgídíjàgan ń bẹ̀ o kò gbọ́dọ̀ síjà ọjọ́ dùnú ni ọjọ́ ayọ̀ ni a fẹ́ kí gbogbo yín péjọ kẹ́ wá síbẹ̀ Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o àwọn kálukú ọ̀yàn wọn á yanjú o ẹ ṣe gan àwa tá a sọdún ìlà àṣẹ mi ó dàrọ̀ ẹ ṣe mo dúpẹ́. ẹ bá mi ṣe kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí.